Assalamu alaikum warahmatullahi wabarakatuh. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق الكاتب من سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run kí ìkẹ́ ọlá àti ọlá ọmọ ọba aṣíwájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn ògì àṣà wa kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó gbọ́ ọpẹ́ wa òṣèwọ̀n náà láti ta sí kó mọ̀ jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo mùsùlùmí ayé. Orúkọ mi ò yí padà Abdulmumin Adébọ́lá lórí ìdílé ti Àmíyù Adébọ́lá tí ilé ti pọ̀tọ̀ òkè olókun nílùú Ìbàdàn. Mo wá ní òwúrọ̀ yìí láti wá fi ẹ̀mí ìmoore hàn torí pé wọ́n ní ẹni tá bá sí lóore tí ó dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni wọ́n wá dúpẹ́ ni. àyẹ̀gbọ́n mọ̀sálásí sálámà náà sì sọ nù àdéhìsí wọn ní wọn làwọn yàtúkọ̀ náà sá làwọn yàtúkọ̀ lá ẹni tó bá wọn wá ṣe ń dúpẹ́ lọ́wọ́ èèyàn kò lè mọ èèyàn ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan. ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ṣe àwa ò kó o ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. Allahu ò ṣe àwa ò kó o ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. Allahu nuru ẹ ṣe àwa ò kó o ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Táwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn náà dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni tí Ọlọ́run lò fún wa bẹ̀rẹ̀ látòrí gbogbo Ìlọrin lápapọ̀ látòrí chairman wa president Ògo Ìlọrin bàbá wa Múrí Bàrígà. Bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ pride president bàbá wa Dr. Ali Fulani PRO Sheikh Shakama àti gbogbo ọmọ Ògo Ìlọrin pátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun adúpẹ́ o àmọ́ lórí o wọ́n tẹ̀sí fún wa yìí àmọ́ lórí o ẹ ṣé adúpẹ́ o. Bẹ́ẹ̀ ni mo sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìlọrin lápapọ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni mo sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo mùsùlùmí ayé lápapọ̀ mo gbẹ̀dẹ̀ ẹ̀gbá ọ̀rọ̀ wa rò ẹ ṣe wá láàánú ẹ̀ ń bá wa yanjú ọ̀rọ̀ yìí lọ díẹ̀díẹ̀ adúpẹ́ o àmọ́ lórí o ẹ ṣeun wa o. Bẹ́ẹ̀ ni a tún dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ọ̀yà sí wa bẹ̀rẹ̀ látòrí lọ́ọ̀yà US Imam Barrister Fọlọ́run Fọfọ́ Àgbà Barrister Adémọ́lá Àjàsá ìka kárí gbogbo àwọn lọ́ọ̀yà Ògo Ìlọrin pátá adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun wa o àmọ́ lórí o. Bẹ́ẹ̀ ni mo tún sáré kojú lọ́wọ́ lọ́ọ̀yà Olóbì fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wa adúpẹ́ o ẹ ṣeun wa o àmọ́ lórí o àmọ́ lórí ẹ ṣé adúpẹ́ o. Ọlọ́run àwọn adúpẹ́ fún yín o gbogbo nǹkan ayé òní dìbànú ní gbogbo nǹkan tó ń dá lọ́rọ̀ yín Ọlọ́run ní náwó bàjẹ́ sí o ẹ ṣeun wa o. Bẹ́ẹ̀ ni wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Afẹ́nifẹ́re pátá tí wọ́n bá kún wa lọ́wọ́ nínú ẹ̀bẹ̀ yìí bẹ́ẹ̀ tá à ń bẹ̀ yìí adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o. Àṣà Yorùbá TV mo dúpẹ́ o. Àǹtí wa Yínká TNT mo dúpẹ́ lọ́wọ́ yín. Àpótí ẹ̀rí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá àti gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re bẹ́ẹ̀ tí ẹ̀ ń bá wa bẹ̀bẹ̀ fún ọmọ wa yìí mo dúpẹ́ ẹ ṣeun wa mo dúpẹ́ àmọ́ lórí. Ẹ̀yin náà tí ẹ wá ń dákun ẹ̀yin kò lè tó báyìí. Ọkùnrin kan yóò ní mo ní yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọkọlú kò wá tán bí. Ìgbà lónìí wọ́n fẹ́ yọ yẹn padà. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò àbínú ẹ̀rín dẹ̀yìn lẹ́yìn mi. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò àdmí ta lọ́lọ́run dẹ̀yìn lẹ́yìn wa. Kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò Adé Ifá ìwà lẹ́sìn dẹ̀yìn lẹ́yìn wa.
kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò ìpínlẹ̀ Òrò dẹ̀yìn lẹ́yìn wa kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò òmìnira Yorùbá ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò ìgbìyànjú effort ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò ìṣẹ̀ṣe làgbà ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò ẹ̀yìn abínú ẹni ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa kèrègbè tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rádaràda lórí social media yìí tẹ́ ń bá wa dákọ̀rọ̀ ẹ̀dákùn ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa ẹ̀dẹ̀yìn lẹ́yìn ibi tẹ́ bá wa dé ó tó gẹ́ ibi tẹ́ bá wa dé ó tó gẹ́ ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa ẹ ṣeun adúpẹ́ ẹ ṣé adúpẹ́ ẹ ṣeun ẹ ṣé adúpẹ́ ẹ ṣé o ibi tẹ́ bá wa dé náà tó ẹ ṣé adúpẹ́ ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa subhanallahi wa bihamdihi yasifuna wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.